nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ láṣẹ Elédùmarè àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn olólùfẹ́ wa a ní ṣìrìn tọkọtọmọ ìjọ́ tẹ́bí bá ń palẹ̀ àní bá wọn sí nílé o ìjọ́ tí ebi bá ń pa ọ̀nà àní bá wọn rìn ní títì ayé ti gbẹgẹ́ o nǹkan ń bẹ lóòótọ́ abájọ wọn léwúrẹ́ ké ó ní nǹkan ń bẹ àgùntàn wọ oṣù wọn ní kí ló dé ó léwúrẹ́ ti sọ pé nǹkan ń bẹ mẹ́wàá ti ń ṣẹlẹ̀ ní dúníyàn kódà 100 ti ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi ẹni tẹ́ bá ti rí ti pẹ́ mọ ẹni tó jẹ́ mọ́ o don't say this person is my ex, my ex-friend, my ex-boyfriend, my ex-girlfriend ẹni tẹ́ ti rí ti pẹ́ ẹnu rírí ò jẹ́ ni mímọ́ o ẹ tó torí Ọlọ́run mo fẹ́ béèrè question kan kí ló máa mú èèyàn pa èèyàn no mi ò get ẹ̀ kí lèèyàn máa rò títí pé ó yẹ kó pa èèyàn ẹgbẹ́ òun èèyàn lè pa ẹran torí pé ó fẹ́ jẹ a lè pa àgbò fún iléyá a lè pa ògúnfe sórí àmàlà tá a bá pa màálù a lè dín a lè bọ́ a lè ṣe ní mòóyò ẹran ti pé gbogbo eléyìí la lè ṣe ní gbangba wálíà tá a lè pa níta gbangba àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní téèyàn bá ń ṣe tó bá ń gbé pamọ́ ọkàn wa ni ìgbàgbọ́ wa ọkàn wa ni jọ́ọ̀jì wa ọkàn ẹ ti ń sọ fẹ́ pé tó ń ṣe tó ń tọ́jú yẹn kíní yẹn tó fẹ́ káyé mọ̀ pé ká ẹ mọ́ bẹ̀ nǹkan yẹn ò dá ni why tí èèyàn ẹlẹ́ran ara máa mú èèyàn ẹgbẹ́ á dẹ̀ pa mi gẹ́ẹ̀tẹ́ o ọmọkùnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi kóòṣì ni football coach ní Nàìjíríà ọ̀gẹ́ni lóhùn jẹ́ wọ́n ní láti investigate ẹ̀ dáadáa because kò yé mi ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ o ó máa ṣàlàyé fún yín torí Yorubawuyi lórí ètò tèmi kò sẹ́rì kò sọ̀rọ̀ ni program táwa máa mú wa tẹ́ ẹ̀ ní gbọ́ ọ̀rọ̀ lẹ́nu oní nǹkan àwa ò ní àmú wá ni àbí ká kà síta fún yín fídíò tó ń go viral látàná lélẹ̀ wọ́n níjọ́ Sunday ló ṣẹlẹ̀ Monday ni wọ́n lọ mú mo wo fídíò mo wo tí mo ń gbọ́rọ̀ lẹ́nu eléyìí ó ń sọ̀rọ̀ bí afọ́fun gbẹ́mu akẹ́yìn gbẹ́mì ó ń sọ rádaràda lẹ́nu kúnlẹ̀ abiyamọ má ṣe wá lófò tọkọtọmọ tẹbí tará táyà tọmọ má ṣe wá ní òfò ẹjọ́ o ẹ̀sìn mi ní lágbájá ẹ̀sìn mi ní tàmẹ̀dò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o amọ̀pọ̀kọ ilé náà lè gbìyàn ṣògùn owó o ìyá tí ń gbọ́mọ ṣògùn owó ọmọ tí ń gbé bàbá ṣògùn owó bóyá ship ló lè tó bẹ́ẹ̀ Nàìjíríà ní o bóyá Nàìjíríà nìkan nìyá tí ń jẹ̀yàn ní o bóyá tó pé dẹ̀kẹ̀rẹ́ tó bá ti mú wọn I don't know bóyá wọ́n ń ṣe ìdájọ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ kò yé mi mi ò get bó yẹn ṣe ìdájọ́ ní Nàìjíríà ní kí ni ṣe continue já gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ká gbọ́ tó fẹ́ sọ fún wa kó ṣàlàyé fún wa ohun tó mu tó fi dúyàn lọ́rùn bí ó dẹ̀ fọ́ àmàmọ́ lórí ni o kẹ wá gbọ́n tó ń sọ pé ẹ̀rù ń bà òun ẹjọ́ o bẹ́ẹ̀ tó pé mi ò kàwé mi ò mọ̀ túmọ̀ kó tó ń jẹ́ I am scared I am scared tí mo mọ̀ ni pé ẹ̀rù bà mí tí ẹ bá sọ fún mi pé òun scared ẹ jẹ́ pé nǹkan tó rí yẹn bà lẹ́rù ni ṣùgbọ́n tẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni yìí òyìnbó yẹn ti different o àbó ti ní different meaning ni ó lóhun scared ẹ wá yẹ kó bá wa sọ̀rọ̀ ká gbọ́n tó scared ẹ̀ ohun tó bà lẹ́rù bóyá scared ti ní another meaning which I don't even get it I don't understand it máyì wọ́n ní láti ṣe nǹkan lórí ọ̀rọ̀ ẹ̀ Mr. Scared ẹ bá wa sọ̀rọ̀. Okay, what is your name? My name is Bankole Oluwole. You are from where? Bankole Oluwole Ogini ló ń jẹ́. What is your occupation? Occupation is I'm a football coach. Football coach. With Bankole Sport Academy.
What happened between you and the deceased? The disease on Saturday, she called me that she need my help because I've been helping her for a long time. Anytime she's in need of money, me my ex, and I asked her to come to my daddy's house. And the moment she got there, I offered Coke. I went to go and buy Coke, 2. I bought 2. She's not even drink the Coke when she slumped. And when she slumped, I was scared. I don't know what to do. So, and that's made me to take some after decision or I take. What decision did you take? Okay, decisions I did this. First, I was thinking I pour her hot water. Yes. Pour hot water with the hope that she will wake up. Because I was with your knowledge as a coach. Yes, sir. I know that you will know at least 4 stage. Yes. If somebody slump, is hot water is the normal thing to pour? Yes, sir. I first gave out the cold water because I was thinking maybe it's giving. Yeah, yes, of course. I first give out cold water. Okay, so the question is the hot water was the right thing to do to pour on the person that slumped? The answer is either yes or no. No. Okay, apart from that one, yes. Apart from that one, why did you tie the legs and the hand? Thank you, sir. It's like when the whole thing that happened, and I was very scared. Doesn't know what to do again. I'm the one that tied the legs. Then I also cut it. I thought maybe I can go and put it somewhere because I was scared. Okay, when you scared, why did you open the stomach? You dissect the stomach and you remove the intestine. To do what and why? You didn't cut any other part than the intestine and the private parts. Yes, because I wanted to cut into so I can put it inside bags. So I did not. Somebody that's scared about somebody died, can that person open the stomach of somebody and remove the intestine? Because I was very scared, I was perplexed, and I was afraid of the police. Okay. So I wanted to do this. Okay, the wound in your mouth. Yes. And in your head. Forehead. Yes. In your forehead. It was when. And the leg as well. Yes. Okay. What happened? It was when the people came. His brother came, and some of the well-wishers. They don't attack me in the leg. I mean, in the. Because when they saw you, they saw that you have the wound and you have other blood in your body. No. Why? I did not have any. What happened is that when they came, they are the one that attacked me in the head that I'm having this wound. Where did they arrest you? In my daddy's house. When the incident happened, where are your parents? My parents is a trader. So where are they when they are in the market? In the night? In the night? No. This thing happened 1 o'clock. So they came 1 o'clock when? 1 o'clock in the afternoon. So my parents came back by 8 o'clock in my daddy's house. In your own house? Where was the daddy's house located? Danjuma side. That is your own house. The children, they said that you called their mother yesterday. And you called their mother yesterday. That's what the children, they are here now. They say you called their mother yesterday. She was the first to call me. What time? She called me around 8 o'clock. She has been calling me. In the night? Yes. Excuse me. When he called you around 8 o'clock in the night, yes. Which time is not? Which time you open the stomach? Which time you remove the intestine? He called me on Friday that they should be coming on Saturday. She called me last on Friday. Friday. Okay. What time did you remove the prayer or pray or you do the something? I did it this morning. What time? That was around 9 o'clock. This morning? Yes. And the odor, the smell has been coming out. That's why this morning. Sir? Okay. No, the odor did not come. It was when I removed this thing that I was scared that when I removed it is when the odor started coming. Even by the time I opened it, my friend has already gone to church. You do what?
Sir? You give permission to do what? I did not do it for any purpose. Who said you to go and remove the private file? Nobody sent me. And you It was, I did it to cover myself. You did it to cover yourself. Yes. You That's did it it. to cover yourself. Even though for what I know I'm going to face the music, I'm just You did it to cover yourself. Yes, to cover You myself. know that this it's wounded something for you. Yes, of course I know. You deliberately. No, I didn't intentionally. Is it loving a Yoruba land? Of course it is. Gbà mí ni. Wọ́n ní sọ mí lórúkọ rẹ̀, káyé pè mí lórúkọ rẹ̀. Orúkọ tán ò sọ mí lọ́jọ́ ṣúná, sọ mí lórúkọ rẹ̀. Ọmọ èmi àti yóò máa ní sọ wá lórúkọ burúkú. Ọmọ èmi àti yóò máa ní fún wa ní ṣúná bú. Ọmọ ọwọ́ máa ní dọ́mọ àgbákò mọ́ wa lọ́wọ́. Àbí kí la fẹ́ pe léyìn sìn? Kí ni ta fẹ́ pe léyìn football coach? Ó ní ẹ̀sìn òun ni. Òun ẹ̀ ṣe máa assist ẹ̀. Ojú ò fẹ́ rú ẹ̀kú rí. Ojú etí ò gbọ́ rú ẹ̀kú rí. You máa need assistance lọ́wọ́ èèyàn sí èèyàn. Àbí kata ní ó ní ẹ̀ṣẹ̀ tí gẹ̀ẹ́ ti ṣẹ̀ nígbà tó jọ wà papọ̀ ni. Bẹ́ẹ̀ tó lóun ẹ̀ ṣe máa assist ẹ̀. Ìyá yìí sìn ẹ̀sì yìí ó sọ fún àwọn ọmọ ẹ̀ àbí kó tẹ́ pójú àwọn ọmọ ẹ̀ ni wọ́n pè é gbọ́ tí àwọn ọlọ́pàá ń sọ pé àwọn ọmọ ẹ̀ ní òun ló pe ìyá àwọn ní alẹ́ Friday. Òun dẹ̀ insist pé woman ẹ̀ ló pe òun ní alẹ́ Friday. Woman yẹn ló pè òun ló pe woman yẹn. Kí ló mú pé agbanilójú omi ẹ̀pọ̀n fò dànù? Kí ló mú yẹn jáde? Assist ẹni, assist ẹni. Ẹni tó lọ́n bá rán sí ni ló máa ṣèyàn lóore. Wọ́n tá máa jẹ là ń wá, Ọlọ́run máa yẹ ká pàdé tó máa jẹ wá. Ṣó fẹ́ assist ẹni. Ó ló dé òun ra kóòkì méjì. Ó ní kò tí mú rárá tó fi slum. No, ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa ni o. Bóyá ó yí ẹ̀yin jù mí lọ, a lè rí ní comment section. Ó ní kò tí mú kóòkì rárá tó fi slum. And as a football coach, téèyàn bá slump tó mi ò gbọ́ rí. Tá bá tẹ̀ ń sáré lórí field tí athlete bá ń sáré tó bá ṣubú lásán. Ó ní first aid tí wọ́n lè fún. Ṣùgbọ́n bó ṣe slump báyìí. Aláyé mi gbẹ̀ngúlò. Ó lóun gbómi kaná. Ṣé wọ́n sọ pé máa yí gbádùn? No, there are some things. But me looking at him. Èmi mọ̀ pé kò feel remorseful kankan. Kò dàbí ẹ. Ṣé bá ṣe ń wo ojú ẹ̀ ìṣó jẹ́ ẹni tó gbádùn. Tèmi ń wo bẹ́ẹ̀ ni o. Bọ̀sùmọ́jú tèmi sì kò jẹ́ ẹni tó lálàáfíà. Kò jọ ẹni tó rí pé òun pa èèyàn. Òun waste odidi ẹ̀mí. Kò jọ rárá bó ṣe ń wò yìí. Àbí bóyá ìgbà tí àwọn ìgbà tí ó ní bíríkì bóyá wọn rí bíríkì ládùúgbò wọn kó bá wọn sọ ní ìgbà tí kí wọ́n fún ní factory reset kí wọ́n gbà ní etí kí ọpọlọ ẹ̀ yẹ̀ kó fi ìgbárùn olóyìí kó fi reset agbárí ẹ̀ fún bóyá torí ẹ̀ ló jẹ́ kó mọ̀ kó tó ṣe bóyá blow nìkan lọ́kàn fún lẹ́nu tẹ́nu ẹ̀ fi ga bẹ́ẹ̀ yẹn. First aid thing fún a football coach. Ipe your slump ni pé ó tẹ̀lé òun kọ́ fún lómi tútù mu. Òun ò bí agiri ló gbé. Number 1. Bẹ́ẹ̀mi ṣe wò mi ò mọ bẹ́yìn ṣe wò àfi tí n bá rí ní comment section. Bí mo ṣe wò ni wípé Nigeria ò ní 911. Okay, àgbà bẹ́ẹ̀. But Nigeria tún ní 911 tí èèyàn máa ń pè o. Emergency call, emergency number Nigeria is ará àdúgbò. Ará àdúgbò, ìyá Sílífà, ìyá Lámídì, ẹ máa bọ̀ kíní kan ti ṣẹlẹ̀. A ṣe kọ́ pé 911 emergency call wọn, emergency number Nigeria pé ará àdúgbò ẹ gbà wá o. A ṣe kọ́ pariwo yẹn náà. Kò pariwo o. Àbí tó pé ó jẹ́ ẹ̀sì ẹ̀ ni. Bóyá kò fẹ́ mọ̀ pé kò fẹ́ kí ìyàwó tóun fẹ́ tó bá jẹ́ pé ó níyàwó. Tàbí ọkọ tí lady yẹn wà nílé ẹ̀ tó fẹ́ pé yẹn náà lọ́kọ. Àbí kò fẹ́ kọ́ mọ̀ pé àwọn jíra wọn bá sùn ni. Torí kò ní máa help ẹ̀ lọ́fẹ̀ẹ́ o.
bóyá tó lè lè ṣe lè pariwo ará àdúgbò ẹ̀ gbà wá ó fún lómi olóhùn bóyá gìrì ni omi tútù òràn ó wá gbé omi kaná ó wá dọ omi gbóná lé lórí ṣe ṣọ́pẹ́ máa yìí nọ́mà no ṣe ṣọ́pẹ́ ń tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ṣe ń wò yìí ẹ ṣọ́pẹ́ gbádùn àbí kọ́kọ́ lọ psychiatric hospital kọ́kọ́ lọ yẹ ọpọlọ ẹ̀ wò ná òun dá omi gbóná lé lórí okay as if that is not enough ìgbà tí ò lajú wá tọ́jú ẹ̀ sínú ilé wọ́n wá ń bi pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní kún tó sọ di ẹran súyà bó fẹ́ díjẹ ni bó fẹ́ bọ́jẹ ni wọ́n ní ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní kún ó ní àárọ̀ sátidé number 1 ni pé ó tàì ẹsẹ̀ méjèèjì oge wọ́n ní why ó ní because I am scared ẹni tó scared tó mi ò bí wọ́n tó pé àìkàwé tèmi àwọn abc tí mo kà ní pé I am scared ni pé kẹ́rù báyàn kó jọra múyàn kíjàyà múyàn olóhùn kàn ṣe láti cover ara wọn ó sú ẹsẹ̀ méjì lókùn ó wá ṣá oge kú o fọ́tò yẹn ò ṣe máa wò ni fọ́tò ẹ̀ fídíò ẹ̀ gan wà tí ò ṣe máa wò tó ó yé yín ọlọ́mọ ṣe wá ní yamayama ó ti di yamayama ó gé ẹsẹ̀ méjì kú o ìgbà wo ló so lókun ṣé lẹ́yìn tó kú tán lẹ́yìn tó slump ló so lókun and as a football coach ta ló sọ fún pé tó slump yẹn ti kú doctor's report wo ló gbà tó fi mọ̀ pé ó ti kú èèyàn slump tí àtẹ̀másís and the doctors will regain his or her heart back then I breathe ta ló confirm fún pé ó ti kú ta ló fún ní death certificate pé woman náà ti kú ó lẹ́yìn àwọn ìjà òun fẹ́ pieces ẹ̀ kóun kó sínú bags bí a kò lọ dànù àbí kò lọ sí síbì kan ọ̀rẹ́lẹ́ ti gbọ́ lẹ́nu ẹ̀yẹn mi mọ̀ bẹ́yìn ṣe ń feel ìgbà wo lòórùn bẹ̀rẹ̀ ó níjọ́ kejì àwọn family àwọn parents wọn gan ti jáde wọn pàtó wọn fi dé lálẹ́ ìyá àtọ̀ bá wọn wò pé ó ti pààyàn sínú yàrá bóyá flat ni wọ́n ń gbé ọ̀gẹ́ni bá ń kọ́lé ilẹ̀ máa fi mọ́ láàárọ̀ ó ti gbé ó ti bẹ̀rẹ̀ sí ní kún ó la inú ẹ̀ ó kó fún ẹ̀ jáde lòórùn bẹ̀rẹ̀ bí ẹ bá ti ẹ̀ra ìfun ẹran tó bá ṣe mistake sọmọnu láìlọ́nù tó rú bá mu lásán òun àgbà everywhere ni talkless ìfun ọmọ èèyàn yet ó ní I am scared mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yìí ṣé ọ̀bẹ tí wọ́n fi ń bẹ iṣu ṣó lè gé ẹsẹ̀ jábọ́ no I don't know wọn ní gẹ́sẹ̀ tèmi o wọn dẹ̀ ní gé tiyín náà ṣé ọ̀bẹ tó fi ń bẹ iṣu ní kitchen àbí ó ní àdá I don't know I don't want to judge so ó ti di police case mo kàn fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ni báwo ló ṣe gé ẹsẹ̀ yẹn kú àbí okùn tó so mọ́ ló fi yún tó fi gé kú ó gé ẹsẹ̀ méjèèjì ó gé ọwọ́ ẹ̀ méjèèjì ó lakùn ẹ̀ ó kó fún ẹ̀ jáde wọ́n ló fa abẹ́ ẹ̀ náà ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín kí lẹ́yìn òpó ń ṣẹlẹ̀ because I am confused bóun tó pé I am scared I am scared I am scared kí ló tó fi ṣe bẹ́ẹ̀ I am scared I just want to cover myself I am scared I am scared I am scared kí ló tọ́ ló scared ṣé lóòótọ́ ni ẹ̀rù bà ọmọkùnrin ló jẹ́ kó kó ẹni ẹlẹ́ni kó sọ di ẹran súyà ẹran orí rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní gé ṣé lóòótọ́ ni ṣá àbẹ̀rù náà ló bà yé tó wá mú un bóyá rọ́ ni bóyá òótọ́ ni ẹ já gbọ́ ní comment section tèmi ni pé àtèmi àti tọkọtọmọ tìyàwó tẹbí tará a ní ṣìrìn o ń tá máa jẹ là ń wá káàkiri ọba òkè Elédùmarè wọn máa jẹ àpàdé tó máa jẹ wá ajínigbé ajínipa
ajínigbògùn owó ajínigbowó òtọrùn èmi àti yóò máa ní kó wọn lọ́nà tọkọtọmọ tẹbí tará torí ibi táyé yìí ń lọ sìn tí wọ́n ń gbé bí ayé ń lọ méèmọ̀ ibi ayé ń lọ kò yé mi rárá ibi táyé yìí ń lọ especially ní Nàìjíríà yìí kò yé mi o tàbá wá ní poverty ló jẹ́ kó pa ẹni tó yẹ pé wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu wọ́n jọ ń kẹnu bọ wọ́n àtijọ́ bára wọn sùn rí o torí ẹ̀sì ẹ̀ ni mo pa àwọn tó ń wò mí kò sí under age níbi bíi we are all mature people wọ́n àtijọ́ gbọ́ mi sí mọ̀jọ́ ara wọn rí o wọ́n àtijọ́ pọ́n ara wọn lẹ́nu lárí o if not pé lọ́jọ́ yẹn gan bóyá ni wọ́n ní bára wọn sùn jọ́ yẹn náà kó tó wá di pé ó máa wá jẹun tó kú tí ọmọ wa yọ àdátì ká máa wá ṣalékìrì lékìrì ká máa gé ẹsẹ̀ ìdànù ká ló fẹ́ lọ dà sínú àpò who knows bóyá èmi ò tí ì bọ́ lára tó fi domi gbóná lé lórí wọ́n ní láti chẹ́ẹ̀kì kóòṣì kán chẹ́ẹ̀kì ọpọlọ ẹ̀ number 1 nìyẹn number 2 kó tó wá bá wa ṣe investigation thorough investigation àwọn ọmọ tí wọ́n máa ń kọ́ bọ́ọ̀lù gbígbá lọ́dọ̀ ẹ̀ ṣé nǹkan ni wọn ò sọnù rí àdúgbò bí tó ń gbé ṣé wọn ò wá ọmọ tì ládùúgbò yẹn rí wọ́n ní láti investigate ẹ̀ n tẹ́ni bá ti wá rò pé àwọn ìjọba lè ṣe tó tún lè help investigation wọn ẹ bá wá pín ó yá rí ẹnìkan tó lè mọ̀ nípa ìrìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tí máyín ti rìn rí tàbí kó yẹ pé bíyá ó ní ọdẹ orí tó tẹ́ ò bá lọ́dẹ orí kò ní léèyàn slump òun dá omi gbóná lé lórí tó fẹ́ bó ṣàkì ni àbó fẹ́ bó àwọ̀ pọ̀nmọ́ láti kó fẹ́ pàbọ̀ ìlú ráìsì mi ò gẹ̀tẹ̀ kí ni effrontery tó ní kí ni audacity tó ní ó lẹ́rù ń bá òun but ó ní capacity láti bẹ̀rẹ̀ sí ní yọ lékiri ẹ̀yin ló máa yé kò yé mi Yorubawuyi lórúkọ mi Yorubawuyi ni mò ń jẹ́ the one and only KLLED of Yorùbá nation àmú kan bọ̀ fún yín o lára àwọn olóṣèlú wa tán ní káwọn ọmọọṣẹ́ wọn kí wọ́n raṣọ wedding 650,000 naira ẹ wo next topic nìyẹn àmú bọ̀ fún yín ire o àníṣírí àníkàgbákò o please check on your people tó bá wà nílé o wọ́n pówó náà ní ìtẹ́bá wà ní òyìnbó ẹ download tap send ẹ lórúkọ mi Abíọ́lá ni mò ń jẹ́ ẹ̀kọ̀ọ̀kan Abíọ́lá 223 ẹ fi síbẹ̀ tap send á fún yín $10 lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á fún yín $10 lọ́fẹ̀ẹ́ fún bónọ́ọ̀sì yín ẹ̀yin jẹ́ jọ́ bóyá sàdánkátà tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ bá ní àwọn tó wà nílé ẹ bá wa fún wọn o 880 náà ṣe owó lánàá ìmọ̀ ètò máa ṣe léèní ìtọ́ bá ti fill information yín ẹ máa rí iye tí wọ́n ṣe owó o torí lè ó kọjá òye ẹ̀dá ó kọjá òye mi bóyá kẹ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ wò lẹ́ẹ̀kan sí kẹ́ lè bá rí jọ́ọ̀jì kẹ́ lè bá wa wò ó ní tẹ́ bá lè sọ sórí ọ̀rọ̀ náà Nàìjíríà wọ́n á gbọ́ ó bọ́ ó ti bọ́ o kò bọ́kẹ̀ ó ti bọ́ lọ́wọ́ Nàìjíríà wọn ò rí mú lọ́n ṣàánú wa o ẹ ṣeun gan I love you so much ẹ bá wa subscribe sí YouTube channel wa tẹ́ bá ń gbádùn wa news gidi news ìdùn lóhùn mi kì í máa mú wa news bí Yorùbá nation ṣe máa bọ́ sí lóhùn Yorùbá nation kó bọ́ sí lóhùn mi kì í máa mú wa àwọn news jàkújàkú tó wà ń ta ẹ wo I am not too happy with all this yamayama news pé Yorùbá nation ti dé o àti gbalẹ̀ wa o kí ni kọ́ Yorùbá èyí náà mo kọ́ Yorubawuyi má ti máa já pọ́tù ẹsẹ̀ ilẹ̀ wa Sunday àmọ́ àwọn wèrè news là ń rí mú wá wọ́n gbọ́ wèrè news onílé aṣínú news aṣíara news onílé ẹ wo ẹni tó bá fẹ́ tún wò lẹ́ẹ̀kan sí ẹ wo ẹ gbọ́rọ̀ lẹ́nu mọ̀dá ṣàfù sọ̀rọ̀ darẹ́ lóṣì sọ̀rọ̀ àbáyé ṣe yìí pé wọ́n tún lè spiritualize ẹ̀sìn wọ́n á tún ní ṣe ayé ni ọlọ́mọ àyíká ayé mú wa ayé ni mú èdè onímú wa tọkọtọmọ o ẹ ṣeun mo nífẹ̀ẹ́ yín next show.